yàájú ọkùnrin ogun. bàbá mi ò ní rí sá ògùn sí ẹjẹ yọ kíláàsì lójú kẹ́lẹ́ máa yín ní sọ̀rọ̀ kẹ́yìn méjèèjì bá lè fi ìyá àtọmọdóye tí a bá gbé state capital tí capital bá wọ̀lú ẹ̀yìn méjèèjì láàyè ayé obìnrin léèrè pé kí náà fà ní oyè tẹ́ fi wọ́n jẹ ẹ lọ sásòkò tẹ̀yìn méjèèjì ACST nílùú méjèèjì ó ti yàn lójú náà sẹ́ẹ̀ lè fi ilé ìfẹ̀wé Òṣogbo ni sẹ́ẹ̀ lè fi ilé ìfẹ̀wé Ẹdẹ sẹ́ẹ̀ lè fi Ọ̀yọ́ wé Ìbàdàn sẹ́ẹ̀ lè fi Ọ̀yọ́ wé Ìjẹ̀bú-Òde tẹ̀ ń bára yín jà ìlú ẹ̀yìn méjèèjì ò ti fẹ́ náà ẹni bàbá méjèèjì wàhálà tẹ́ ń fà kò sẹ́ni tó lè parí àfọlọ́ ẹ má jẹ́ kí wàhálà yóò kó bá ìgbéga lẹ Yorùbá ẹ má jẹ́ kó kó bá ìgbéga ìlú ẹnì kọ̀ọ̀kan yín àsìkò tẹ́ ń bẹ níjọba ẹ lọ wọ́n nàbí yóò ṣe great SSCT tí ò ní kankan láti ṣòfò yìí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ olórí Yorùbá kọ́ ni mo bá wá òdodo ọ̀rọ̀ ni mo wá sọ bẹ́ẹ̀ bá ń bára yín jà tẹ́ bá mo sure of one thing kò sẹ́ni tó rẹ́ẹ̀dì láti bá ọ̀fẹ́ kejì rẹ̀ méjèèjì tó rẹ̀ méjèèjì lẹ́ni kílèmù tẹ́ tí wọ́n lé lórí lọ́dọ̀ tèmi ọmọ ibi tí máa lọ lọ́dọ̀ tí ìwọ náà wọ́n fi tọ́ lọ ẹni méjèèjì lẹ́rìn nǹkan tẹ́ fẹsẹ̀ tẹ̀ ṣé kìí ṣe pé ìjọba gángan lè sùn tí ń dà yín báyìí ẹni méjèèjì ẹsẹ̀ competition lórí bílù yóò ṣe dá ẹsẹ̀ competition lórí bílẹ̀ Yorùbá ó ṣe dá ẹsẹ̀ competition a gbọ́dọ̀ gbúdọ̀ kí Fúlàní tàbí bájìtì kakó tó wẹ̀lú kankan mẹ́ta síkò ẹni méjèèjì ọ̀dọ̀ wọ̀ yín dáadáa ẹ wà connected so mókè ẹni bọ́tì tẹ́tẹ́ lọ́wọ́ kí ló kú tẹ́ létí ẹni méjèèjì ayọ́padà bí léèrè bẹ́ẹ̀ ṣe fi àwọn alágbára jókè tó yìí ministry mélòó lẹgbẹ́ wọ̀nyí industry ìjọba àpapọ̀ mélòó lẹgbẹ́ wọ̀nyí federal university mélòó federal technology mélòó lẹgbẹ́ wọ̀nyí kí lè fi achieve ìdí ẹ̀kọ́ attention àwọn méjèèjì tí a bá sọ wípé ẹgbẹ́ Tinubu ní tapati tán ẹni méjèèjì ti pín Tinubu tapati tán ẹnìjà tán ara jẹ agbára Nàìjíríà ń bẹ lọ́wọ́ ẹni méjèèjì báyìí ẹnìkan mú yàwó ẹnìkan mú wọn ó kú bí Tinubu ògbà ó kú dẹ́ẹ̀fẹ́ ti Tinubu ẹni méjèèjì bẹ́ẹ̀ tí ò bá jẹ́ olórí ọba alẹ́ Yorùbá yóò ṣòro láti gbé ọba tó níyìn ó ti dá ẹ̀yin méjèèjì láre ẹ wò ó lápẹjúwe bàbá wa ní Ilé Ifẹ̀ wọ́n yan ọ̀kan lọ́mọ Oòduà Ìlàjì fáàmù òkèrè inú ayé tí a bá sọ̀rọ̀ àwọn multi-billionaire tó wà lórílẹ̀‐èdè yìí lónìí Ìlàjì fáàmù òkèrè o Alhaji wa Jibril Dọ̀tun Sanusi nínú ẹni ọlọ́run gbà fún dára ni bó ṣe jẹ́ mùsùlùmí tó olówó tí kì í pariwo ni o kọ́pìnì rẹ̀ ò níye nílùú Ìbàdàn kọ́pìnì rẹ̀ ò níye nílẹ̀ Yorùbá kọ́pìnì rẹ̀ ò níye labroad òun náà wà nítorí oil and gas ìyẹn Ìlàjì Sanusi ìyẹn bàbá wa Jibril Dọ̀tun Ìlàjì pọ̀ lọ́kùnrin o wọ́n yàn án ní ọ̀kan lọ́mọ Oòduà bàbá wa kú bàbá yèyé àwọn náà yan barista Ṣèyí Tinubu Ṣèyí pọ̀ lọ́kùnrin ọba wo Ṣèyí pé torí gbọ́dọ̀ ọmọ pírẹsidẹ̀ntì ló fi àṣeyọrí Ṣèyí ẹni tó bá súnmọ́ lórí ẹ̀mẹ̀ pé ìrìn àjò tí ọmọkùnrin yóò rìn pẹ̀lú ẹ̀jẹ̀ ó fásitì ju ti bàbá yẹn lọ. ẹ̀jì tí barista Ṣèyí Tinubu wà tó ti di multi-billionaire bàbá rẹ̀ ò tí lára kó wọlé bẹ́ẹ̀ kí bàbá tó di pírẹsidẹ̀ntì ló ti di olówó yàrá nínú ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí ní barista Ṣèyí Tinubu wà tẹ́lẹ̀ bá ń tara ìtẹ́lú àwọn tó súnmọ́ mọ̀ nínú olóṣèlú wọ́n mọ̀ pé Ṣèyí Tinubu kò sí ìfẹ́nu lásàsọ yàtọ̀ fún pé bàbá ìbẹ̀ president òun kan pọ̀ lọ́kùnrin bàbá wa Ọọ̀ni Ilé Ifẹ̀ wọ́n yẹ ìyá wa first lady her excellency Olúrẹ̀mí Tinubu wọ́n yàn wọ́n ní yèyí aṣíwájú gbogbo ilẹ̀ Oòduà Rẹ̀mí Tinubu pọ̀ lóbìnrin fa ẹ̀mọ iye sẹ́nẹ́tọ̀ tó ti sẹ́ni ó ti ẹ̀mọ iye ipò ònú tó ti dì mú ẹ̀mọ iye kọ́ńpì tó nìkan control Ṣèyí Tinubu ìyá wa Olúrẹ̀mí Tinubu ọ̀pọ̀ lóbìnrin tí a bá ń ka àwọn obìnrin Nàìjíríà tó láti yọrí lọ́jọ́ iwájú wọn lè yọ orúkọ iye first lady Rẹ̀mí Tinubu ò ṣe yọ sẹ́yìn bákan náà bàbá wa láàfin wọn lọ mú olówó tó jẹ lọ́wọ́ lọ sẹ́nẹ́tọ̀ tí kì í ṣẹgbẹ́ president ìlú mi ìyẹn yarí wọ́n fi joyè ọba lóyin ilẹ̀ rẹ̀ nǹkan yìí pọ̀ ẹ̀yin bàbá méjèèjì ẹ ti gbé ìgbésẹ̀ láti fi hàn pé olórí nìyí àmọ́ ẹ̀yin bàbá méjèèjì ìgbà ara làbúra wọn ẹ lè kó ṣúgà àti iyọ̀ sẹ́gbẹ̀ẹ́ ara wọn ṣúgà àti iyọ̀ jọra wọn lójú ni ní tẹ́sítì àti sẹ́tì wọn sì ọ yàtọ̀ méjèèjì lẹ́dá sí lílo olú ayé tó bá wá rí bẹ́ẹ̀ bàbá mi ò ní ìrìsà bàbá mi Aláàfin ikú bàbá yèyé oríire ńlá lẹ́kọ́ wọ̀ ìgbẹ́ méjèèjì ní Ọ̀yọ́ for example the last time tí àwọn èèyàn wọ Ọ̀yọ́ tó bí ẹsẹ̀ gbogbo tí ń di ayé àwọn ayé ènìyàn bẹ́ẹ̀rì ẹnìkan tó ju mílíọ̀nù èèyàn lọ tí wọ́n rọ̀ wọ̀lú bẹ́ẹ̀ kẹ́yìn nígbà tí bàbá wa kú bàbá yèyé Aláàfin Adéyẹmí tó fi MKO Abíọ́lá tó fi jóyè Ààrẹ Ọ̀nà Kakanfò ìgbà yẹn lọ́yọ́ gbàlejò orú ẹ̀ kẹ́yìn Ọ̀yọ́ ò tún gbàlejò orú ẹ̀ mọ́ láti gbà yẹn tó jẹ́ pé throughout the world gbogbo ẹni ó jẹ́ olówó ní Nàìjíríà ní wàá ọ̀nà MKO Abíọ́lá ẹ̀nà àwọn Haúsá tó lọ rẹ́rẹ́rẹ́rẹ́ àwọn Ìgbò tó tẹ̀lé Yorùbá tó tẹ̀lé àwọn tàbúrò tó wọ́n rọ́wọ̀lú Ọ̀yọ́ kún dẹnu MKO Abíọ́lá bàbá Adéyẹmí challenge ẹ̀ pé pẹ̀lú òye tó jẹ́ kí ló sì fọyọ̀ kí ló sì fúnlẹ̀ Yorùbá tí wọ́n fi mọ̀ bí Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn MKO Abíọ́lá promise láàrin promise lòṣèlú wọlé òṣèlú yẹn lọ́ba lọ tí bá wọlé èbò nígbà bá dà rẹ tán àmọ́ yanjú ẹ̀ ọmọ padà dà rẹ tó fi padà sọ́dọ̀ Ọlọ́run kí ni tó ṣẹlẹ̀ immediately tí wọ́n fi jóye tán ló ti yẹ kó ṣe tíṣù torí ní lárí àmọ́lá àwọn èèyàn rọ́wọ̀ yọ àwọn èèyàn jẹ́ ń wọ̀mù wọ̀mù wọ́n jẹ́ àìmọye màálù ọ̀tàn wọ́n jẹ́ màálù tàwọ̀tàwọ̀ ọlọ́jà àdúgbà ó
olórí ìlú ta onímọ́tò ìlú ta sẹ́yìn nìkan la fẹ́ mú fún yẹn ni ṣé kò sí nǹkan mi ta ronú kó yẹ ká àtàkì mọ́ tábà ṣe. ẹ wò bá tí bàbá wọn onírìsà tí wọ́n fi first lady jẹ́ oyè ẹ wò bí àwọn èèyàn ṣe rọ́wọ́ Ilé Ifẹ̀ gbogbo ẹni tẹ́ lérò tẹ́ tí ọmọ Ilé Ifẹ̀ òbí lè gbóhùn lè fi ní wọ́n ní wọ́n bá wọn kàdé Ilé Ifẹ̀. Ilé Ifẹ̀ kún sọ́sọ́ ọjà mọ́tò ta ọjà olómi ta olóúnjẹ ta onínáìlọ́nù ta òǹkàlùkù ń jó inú everybody ń dùn àmọ́ láti ìjọ yẹn dùn ní àárọ̀ àti ìgbọ́n kankan. ẹ̀yin méjèèjì ẹ lọ ronú ẹ̀sùn mẹ́ta tí àgbàlagbà sùn tí fi ronú pé kí lọ́kàn ìgbà tí yín là ń lò lọ́wọ́ ìgbà yín lọ díẹ̀ díẹ̀ ọmọ ogójì ọdún tó bẹ́ẹ̀ lẹ́gìjà tó lọ́kùnrin dé ẹ sọ fún bọ́sẹ̀ ní sẹ́yìn ọkùnrin lọ díẹ̀ díẹ̀ wọ́n ka ọjọ́ lẹ́yìn lórí kí lẹ fẹ́ achieve fún ẹnì kọ̀ọ̀kan yín. ẹni bàbá méjèèjì ẹ lọ wá nǹkan mẹ́rẹ̀ẹ̀rin àkọ́kọ́ nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí mú ìlú great òní connection tó bá ní báyìí ọba àbí tó wà connected yàrá òun ní àfa orí wòlú ọba àbí tó wà connected lọ́tún lọ́sì òun ní agbó orí wòlú. ẹlẹ́ẹ̀kejì tí mú ìlú tẹ̀tẹ̀ dìde òun làwọn ọmọ olóyè tí ìlú yẹn ní ìlú tó produce àwọn genius àwọn ọmọ olóyè tí ìlú yẹn ní ẹ lọ wájú ìlú tí ẹ lọ mọ́ọ̀sì ti jáde ní orílẹ̀-èdè India àbí South Africa ló ti wá ní ẹ lọ wájú ìlú tó ti jáde kò tí ì sí fún àti field effect ẹ̀ tó nǹkan fẹ́ o sì ló lówó ju gbogbo ayé kí ló fà á àwọn ọmọ ẹgbẹ́ ò tètè táàpù orin yẹn wọ́n tètè táàpù ẹ̀ ọwọ́ kó ti gba ọmọ Amẹ́ríkà ni wọ́n wò wọ́n táàpù orin lọ́nu. ilé bàbírí yẹ ukàfà jíjẹ ní mu wá fàwùkúbà kúlù àfikọ̀tì sùkúlù fàwùkúbà kúlù àfikọ̀tì sùkúlù. Number 3 òun yà wọ opportunity tí coincidence tàbí tí ìlú yẹn lẹ́tọ̀ọ́ sí ọba tó bá lè take advantage opportunity tó sáré jàgbá tó jẹ́ fi sílùú ẹ̀ yóò wà nínú àkọsílẹ̀ rẹ̀. Bàbá Bọ́lá Tinubu nínú àwọn ìtẹ́yìn ó fi máa mọ̀ wípé orí Bọ́lá Tinubu pé gan ní 2018 bàbá mi Aláàfin Ọ̀yọ́ bàbá mi Onírìsà 2018 nínú speech Bọ́lá Tinubu ó ní power is not served alakate you have to struggle for power. èmi náà wá sọ pé oríire is not served alakate you have to hijack it from someone. ẹ hijack oríire fún mi ẹ hijack oríire fún mi ẹ̀yin bàbá méjèèjì ìbò lẹ fẹ́ gbé gbà lẹ́yìn bá gbàlejò náà báyìí inú ògbó dùn bí bàbá gbàlejò náà báyìí èèyàn fi jó nǹkan ni tí náà yín bá jọ ẹ̀yin bàbá méjèèjì ẹ dákun ẹ tètè fi jó nǹkan. bàbá wa Onírìsà tèmi tẹ́yẹ̀ tó fi odidi president country ní ìjòyè iṣẹ́ kékeré kọ́ iṣẹ́ ńlá ni wọ́n ṣe bàbá wa Aláàfin Adéyẹmí bí ìgbà téèyàn fi president Amẹ́ríkà kì í níjọ́ tí wọ́n fi Reverend Jesse Jackson tí wọ́n fi joyè Atáyéṣe Ọ̀yọ́ tí ìbá sí kí nìyẹn pé Atáyéṣe Ọ̀yọ́ ni wọ́n fi Reverend Jackson sígbà náà Reverend Jesse Jackson tẹ́ ẹ̀ bá gbàgbé ó ní US civil rights leader gbogbo civil rights leader Amẹ́ríkà ò ní leader wọn gbà náà ọba Adéyẹmí gbé ẹni tó president Amẹ́ríkà wò ó fi joyè ẹ̀yin náà gbé òtítì president Ghana wò ẹ fi joyè bá a ṣe wá fi wọ́n joyè yìí bóò ni o ṣe ní ti kàmáwùrẹ́ ẹ̀dì máa wù láyà òwe Haúsá ni Haúsá ò ní kàmáwùrẹ́ ẹ̀dì máa wù lẹ́dà bóò ni o ṣe ní ti ariwo lásán tí ò láǹfààní nínú ó yẹ káyìn bàbá méjèèjì ń fàwọn èèyàn yìí jẹ gbé sí wọn létí ìlú yín kí ni ìpínlẹ̀ méjèèjì fẹ́ kéde yàtọ̀ fún personal gain ẹ lọ wú ọ̀nà tó ti Ìbàdàn lọ́sọ̀yọ̀ ó ti yàn lójú express nígbà táwọn náà lọ lé ní tí wọn bá gbà ní express lóko ẹ lọ wú ọ̀nà tó ti Ọ̀yọ́ lọ sí Ìlọrin ṣé kò ti yàn lójú ni for the past 18 years ká má parí express Ọ̀yọ́ tó gbọmọsọ ká tó wá pé yóò dé lọ sí ò ti yàn lójú ni ẹ lọ wú ọ̀nà tó ti Ìbàdàn lọ Ilé-Ifẹ̀ bí yóò bá múra dáadáa táyọ̀ ọ̀dọ̀ lórí ayé ọ̀nà ìlú yìí náà ní first lady náà gbà ó tí a bá dẹ̀ ní wọ́n láǹdì ní Àkúrẹ́ airport ni ọ̀nà tó ti Oǹdó wá sí Ilé-Ifẹ̀ ó burúkú jáì kí lè fi àkí ìdí ẹ̀kọ́ àtẹ́sán àwọn méjèèjì tí a bá sọ wípé ẹ̀pẹ́ Tinubu ní tapá ti tán ẹ̀yin méjèèjì ti pín Tinubu tapá ti tán ẹ̀mẹ́jà tara wa jẹ́ agbára Nàìjíríà ń bẹ lọ́wọ́ ẹ̀yin méjèèjì báyìí ẹnìkan mú yàwó ẹnìkan mú wọn ó kù bí Tinubu gbà ó kù ń dẹ́ẹ̀fẹ́ tí Tinubu ní ṣe bàbá mi Aláàfin ikú bàbá yẹ̀yẹ́ ẹ̀jẹ̀ yọ kíláàsì lójú kẹ́lẹ́ rí bọ́mọ yẹn ní sọ̀rọ̀ bàbá mi Onírìsà Ògúnwùsì ẹ̀jẹ̀ yọ kíláàsì lójú kẹ́lẹ́ mọ̀ bọ́mọ yín àwọn bàbá mi ẹni tán kẹ́lẹ́ mọ̀ wípé ọmọ yín ní sọ̀rọ̀ kẹ́yìn méjèèjì bá lè fi ìyá àtọmọ jóye tí a bá gbé state capital tí capital bá wọ̀lú ẹ̀yin méjèèjì láìláìlàlá ayé obìnrin lè rí pé kí náà fà á ní òye tẹ́ fi wọ́n jẹ ẹ lọ sásòkò tẹ̀yìn méjèèjì ACNCT nílùú méjèèjì ó ti yàn lójú náà sẹ́ẹ̀ lè fi ilé Ifẹ̀ wé Òṣogbo sẹ́ẹ̀ lè fi ilé Ifẹ̀ wé Ẹdẹ sẹ́ẹ̀ lè fi Ọ̀yọ́ wé Ìbàdàn sẹ́ẹ̀ lè fi Ọ̀yọ́ wé Ìjẹ̀bú-Òde tẹ̀ ń bára yín jà ìlú ẹ̀yin méjèèjì ò ti fẹ́ lọ opportunity nìyí fún yín o láti gbé ìlú yín dìde ẹwà kaná máa méjèèjì lọ́rùn ẹwà kaná ẹwà mọ kílọ̀kọ̀ rẹ̀ yárí ẹwà mọ̀ náà lọ́rùn káwá tún yín ṣe ẹwà yìí kaná ẹwà mọ ìlàjì fáàmù lọ́rùn bí ìlàjì fáàmù bá ṣe company tó wọ̀ ti 10 billion kọ́mọ kó náà kankan ẹni tí ọba mọ Dr. Jubril olóyè Dr. Jubril Sanusi kó sọ fún wọn dáyàn ọkùnrin pọ̀ lọ́kùnrin gbogbo wọn lè mí súnmọ́ mo súnmọ́ ẹbí Tinubu mo súnmọ́ ìlàjì fáàmù bàbá dáadáa mo súnmọ́ almost everybody kí ni tí mo sọ débẹ̀ àwọn alágbára náà kò lè yín lọ́wọ́ ìlú méjèèjì àwọn ọ̀gá yín tó túbọ̀ ọ̀kan lọ́mọ Oòduà ọ̀kan lọ́mọ Yorùbá náà ẹ̀yin lẹ́mọ̀ bóun náà láfíà ọ̀sẹ̀ ìjọba nílẹ̀ Yorùbá lọ́kàn wà ẹ̀yin méjèèjì kò
Kùránì kọ́ àwọn mùsùlùmí pé sáré kú ìlànà ìfúnra tí mi rọ́bíkù wọ́n jẹ́ net adúlá sábà wà tó wà out. Ẹsẹ̀ competition lórí bẹ́sẹ̀ wà tẹ́lẹ̀. Ẹni méjèèjì ẹsẹ̀ competition lórí bílù yóò sì dá. Ẹsẹ̀ competition lórí bílẹ̀ Yorùbá ó sì dá. Ẹsẹ̀ competition àgbọ̀dọ̀ gbúdọ̀ kí Fúlàní tàbí májèjì kakọ́ tó wọ̀lú kankan lásìkò. Ẹni méjèèjì ọ̀dọ̀ wọn ní dáadáa. Ẹ wà connected sómókè. Ẹni bọ́tì tẹ́tẹ̀ lọ́wọ́ tó ló kú tẹ́lẹ̀ létí. Ẹni méjèèjì ayọ́padà bí léèrè. Bẹ́ẹ̀ ṣe fi àwọn alágbára jóye tó yìí. Ministry mélòó lẹgbẹ́ wọ̀nyí? Industry ìjọba àpapọ̀ mélòó lẹgbẹ́ wọ̀nyí? Federal University mélòó? Federal Technology mélòó lẹgbẹ́ wọ̀nyí? Ẹ dákẹ́ fi ìbálẹ̀. Ayọ́bọ̀ wá bí yín lẹ́rìn. Ọmọ ìlú yín mélòó? Ọmọ ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ọba méjèèjì yà ìsìn ọba ìlú yín nìkan o. Ọba ilẹ̀ Yorùbá ni. Ọmọ ilẹ̀ Yorùbá mélòó nílẹ̀ kó wọ ministry? Ọmọ ilẹ̀ Yorùbá mélòó nílẹ̀ kó wọ custom? Ọmọ ilẹ̀ Yorùbá mélòó nílẹ̀ kó wọ immigration? Ọmọ ilẹ̀ Yorùbá mélòó nílẹ̀ kó wọ oil sector? Ẹ̀mí Nàìjíríà gẹ́gẹ́gẹ́gẹ́. Èèyàn mélòó lè donate sí ìdájọ́ wa ikú? Èèyàn mélòó lè promote tẹ́ ilé fọkànbalẹ̀ pé wọ́n sọ lágbájá dé èèyàn láyé? Èèyàn mélòó lè ti sọ dé èèyàn? Ẹ àkáǹtì ẹ̀ fáwọn àtàgbẹ̀ láyé ẹ̀ fún àkáǹtì ẹ̀ níwájú ọlọ́. Ìdá bátìrì ìyá ọ̀gá fàákìtẹ̀. Fàókùbá kúlù àfikọ̀tẹ̀ sòkòlò. Fàókùbá kúlù àfikọ̀tẹ̀ sòkòlò. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ olórí Yorùbá kọ́ ni mo bá wá òdodo ọ̀rọ̀ ni mo wá sọ. Bẹ́ẹ̀ bá ń bára yín jà tẹ́ bá ń bá mo sure of one thing ọ̀sẹ́ni tó rẹ́ẹ̀dì láti bá ọ̀fẹ́ kejì rẹ̀ méjèèjì. Tó rẹ̀ méjèèjì lẹ́ni kílèmù tẹ́ tí wọ́n lé lórí. Lọ́dọ̀ tèmi mọ̀ mọ̀ bí tí máa lọ lọ́dọ̀ tí ìwọ náà mọ̀ bí tọ́ lọ. Ẹni méjèèjì lẹ́rìn kan tẹ́ fẹsẹ̀ tẹ̀. Ṣé kìí ṣe pé ìjọba gangan lè sùn tí ń dà yín gbà?